Mo kí gbogbo èèyàn olólùfẹ́ Àjọmàdé. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni mo fi ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pé Sisi Quadri ó ti jẹ́ Ọlọ́run nípè. Ṣùgbọ́n àwọn kan ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣokùnfà ìjẹ́ Ọlọ́run nípè Sisi Quadri. Àwa náà ń try láti ṣèwádìí. Àmọ́ àwọn tó rí gbẹ̀yìn sọ wípé kókókó báyìí lára ẹ̀ le kí nǹkan yẹn tó kì í mọ́lẹ̀ lójijì, wọ́n dẹ̀ gbé lọ sílé ìwòsàn. Ṣùgbọ́n ilé ìwòsàn yẹn lọ́jọ́ ti dé. Nínú nǹkan tá a rí kà lórí ẹ̀rọ ayélujára pé kí ló lè fà á, wọ́n ní ó ní nǹkan tó jọ mọ́ àìsàn kíndìnrín. Bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sọ fún yàn, ó fi ṣe àwọn mọ̀síkù, ó dẹ̀ máa ń tọ́jú ara rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó rí pé nǹkan yẹn ó di nǹkan tọ́wọ́ ò ká mọ́. Ṣùgbọ́n mo tó wá jẹ́ ìbànújẹ́ fún yàn jù ni wípé ṣé mọ̀ pé US visa ẹsẹ̀ jáde ni. Bẹ́ẹ̀ bá ṣe rí kà lórí ẹ̀rọ ayélujára. US visa ẹsẹ̀ jáde ni. Ikú dẹ̀ gbà lọ́wọ́ wa, ó gbà Sisi Quadri lọ́wọ́ wa. Àmọ́ àrọ́gbọ́ndá ó ṣe wọ Ọlọ́run máa ń ṣe ọlá ẹ̀. Sisi Quadri lọ nìyẹn o. Ó kú ní ọmọ ẹ̀rìnlélógójì 44 years. Fún àǹfààní ìtẹ́ ọmọ ìlú ẹ̀, ọmọ Ìwó ni Sisi Quadri. Ọmọ Ìwó ni, ó dẹ̀ bí ọmọ méjì. Ìyá ẹ̀ gan ṣẹ̀ dolóògbé ni. Ẹ wo, ó jẹ́ ìwọ̀nba nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ Sisi Quadri for now. A sì ń ṣèwádìí pé irú nǹkan wo pàtó lè pa sọ̀rọ̀ kíndìnrín ni àbí ó ní nǹkan mi. Àjọmàdé lórúkọ mi, ẹ bá mi share fídíò yìí. Ẹ ti bá mi follow backup page mi Àjọmàdé backup. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí YouTube channel mi Àjọmàdé TV. Ṣá máa gbàdúrà fún wa. Ó dàbọ̀.